rìhásà bó ṣe bẹ̀rẹ̀ nu ibẹ̀ la wá wà kò sí ẹ̀dá ọlọ́run kan nílẹ̀ Yorùbá tọmọ bí wọ́n gbé ya lọ surrender yourself now wọ́n kàn di gbúgbúgbúgbúgbúgbúgbú náà bẹ̀rẹ̀ sí ní yin ìbọn yìí. sí kíni. sínú ilé. ẹ rí wọ́n ní ọ̀rọ̀ balẹ̀ àdìtàn ẹni tó bá ti bọ́ sí ọwọ́ àwọn DSS rèé yóò mọ̀ pé ẹran tí wọ́n fà tí ọ̀já wọn ń pè nọ́mọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé olóyè Sunday Igboho níjó ní ọ̀run rẹ̀ Buhari ntójú rí kọjá bẹ́ẹ̀ díẹ̀ lára ntójú rí lẹ fẹ́ gbọ́ yìí látẹnu ọ̀kan pàtàkì lára àwọn alátẹ̀lé Sunday Igboho ṣùgbọ́n tọwọ́ bà nínú léńjọ́ náà tí wọ́n sì wọ́ tuurutu ọ̀dà bójá omíyalé máa wọlé báńkì gbogbo ọmọ Nàìjíríà. Mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ kúlé níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́ èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ Sókótó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ẹ wo ẹ kúlé. torí òun fẹ́ ká dá sórí kì kọ́mọ̀ tó dé pé orí ọmọ wú àmọ́ Ìbàdàn náà ń gbọ́ wá ń lé báwọn ará Ìbàdàn sì tún ń gbọ́ wá ń lé báwọn. yes ká bẹ̀rẹ̀ báyìí ní nǹkan bí aago mélòó ni wọ́n wọlé Sunday Igboho lálẹ́ ọjọ́ tí wọ́n wà yín wá tí wọ́n kó yín. ọjọ́ burúkú ni ẹ mú mi rántí ó dàbí ẹni pé inú oṣù ẹ̀ náà la wà yìí torí pé ìdá méjì ọdún tí í ṣe July ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ó jẹ́ ọdún mọ́lẹ̀gbàgbé ó jẹ́ oṣù mọ́lẹ̀gbàgbé ó dẹ̀ tún jẹ́ ọjọ́ mọ́lẹ̀gbàgbé torí wípé ẹni tó kàn ló mọ̀. Ogun lè bínú konú. àwa tá a wà ń bẹ̀ tá a tó sojú wa la mọ̀ tójú rí ṣé mọ̀ pé tára àta tẹ́lómìn tí ò sí ń bẹ̀ tí ò witness ẹ̀ tó bá ní pé ilé Sunday o àwọn sójà tó wá bẹ́ o wọ́n lé ní battalion 200 orí wí tó bá lé ní battalion 1 million orí wí torí wípé bí èèyàn bá ń lójú ogun gan èmi ò rò pé bandit tó ń jà lọ́wọ́lọ́wọ́ mi ò rò pé rúntán kó wá sílé olóyè Sunday Igboho ṣàlọ́jọ́ náà mi ò rò pé wọ́n kó lọ bá wọn nù gbó. kábíyèsí olódùn wọn kó níṣẹ́ wọlé. kábíyèsí ọlọ́run ọkọjá bẹ́ẹ̀ nígbèsí ayé mi pé wọ́n kọ́kọ́ ń gbé mọ́tò tó ní kókó lórí wá sínú àdúgbò wá yàn wá mo rí lójú lákòókò ayé mi nù pé wọ́n ń gbé ambulance wá mo rí láyé mi bẹ́ẹ̀ tó wá ń wá àyàn bọ̀ ẹ́ kó babaláwo dání mo tún rí lójú ayé mi. irọ́ babaláwo Haúsá. kábíyèsí ọlọ́run kó tó di wípé because ẹ rí ngbà tí a kúrò ní detention tọ́lọ́run tù wálẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ la gbọ́ ẹlòmíín ní àwọn tó wá mo yẹ ṣe Yorùbá French là ń sọ kíní kan là ń sọ ìgbà kan là ń wí ìgbà bàárọ̀ tó jìnnà sóòótọ́. kábíyèsí ọlọ́run. Yorùbá pọ́nbélé. ọmọ náà là á ran sí náà. tí èé ṣe àdàmọ́lú Yorùbá tó jinlẹ̀ tó kọ̀ǹk. ẹ jẹ́ n wá sọ bó ṣe ṣẹlẹ̀ bí ìbéèrè tẹ́ ẹ béèrè pé aago mélòó ó ṣẹlẹ̀ ní exactly 1:35. lóru gànjọ́. am. ṣé rí olóyè Sunday Igboho máa ń fẹ́ràn kan máa play table tennis tó bá ti di ọwọ́ alẹ́. Adogan of blessed memory kọ́lọ́mbà ń fọ̀run kẹ́. àmín. pẹ̀lú ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n olóyè tá a mọ̀ sí àfáà Fatai wọ́n wà nù ilé lọ́jọ́ yẹn. In fact àfáà Fatai yẹn ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò Corolla wọ́n wá gbé wá pé torí kábíyèsí ni wọ́n máa ń pe olóyè Sunday Igboho yín àfáà Fatai kò tún gbà pé lórí ẹbí nu wọ́n wá gbé wá pé mọ́tò tí mo rà yìí ọjọ́ lórí ẹbí wa ó ṣàdúrà sí kí wọ́n á fi hàn pé mi náà ti ń ṣe dáadáa ìníyàn bá wá. olóyè Sunday Igboho ṣáà sì ti yọjú sí wọn láti nǹkan bí aago 7:30 àwọn wá wò pé ilé kúkú ni mo wà jẹ́ ń fara mọ́lé ntọ́jẹ́ kíkú wọn ká wọn mọ́ bẹ́ẹ̀ nù.
kò bá yẹ. èmi tá a sì ń wò yìí náà wọ́n lórí tí ó jẹ́ ẹ̀yà bó sùn yóò dìde ìlọ fún fatèmi náà. lọ́nà wo. ìgbà tó di nǹkan bí aago mẹ́sàn-án tó lù ilé mi àti ilé olóyè Sunday Igboho jìnnà síra wa rárá àmọ́ nínú ilé olóyè Sunday Igboho ẹ bá mọ bẹ̀ dáadáa chalet mẹ́jọ ló wà ń bẹ̀ yàrá bedroom kitchen ẹyọ kọ̀ọ̀kan báwọn wájẹ́ mẹ́jọ ló sọ̀rọ̀ àná ká tó wá sọ main building èmi nìkan tí mo máa ń lò sí ilé ọ̀dọ̀ nítorí èmi náà mo máa ń jẹ́ agbẹnusọ fún ọ̀rọ̀ akitiyan ìgbìyànjú lórí pé a fẹ́ gbòmìnira àran Yorùbá mo máa ń sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ mo wá wà nílé ọ̀dọ̀ mi mo wá ṣe program di nǹkan bíi aago 10 nílé gbogbo òta gan ti dá bíi 10:30 ṣá mo wá gbé èmi nìkan kí ni sáà ń tì mí pé máa lọ́dọ̀ olóyè géètì ilé mi gan géètì tí ń gbàgbọ́ kọ̀ bọ́ta wọ́n ti tì í sáde bẹ́ẹ̀ sùkúù kan wà téèyàn lè gba ẹ̀gbẹ́ ẹ̀ tí wọ́n sá fi pẹ́ kọlọkọlọ èèyàn jà sí òdà òsì olóyè títí tí ẹ fi wá máa lọ sí new world mo ṣe gbánù pẹ̀lú mọ́tò ẹ̀gbórí tí ọjà kò ní mo dán gbàtà débẹ̀ èmi Lady K àti ẹ̀gbọ́n mi kan à ń pè ní Ládélé wọ́n ní bọ́bì omi alẹ́ à ń fẹ́ jẹja àti dírínkì omi kò sí wàhálà ó sì níbi kan tá a ti máa ń jẹja ní oríta challenge mo bá gbé wọn nú mọ́tò ó di ya àrẹ̀jà tán èmi rẹja àwọn náà rẹja èmi Lady K àti bọ̀dá mi yẹn àrẹ̀jà kọ̀ọ̀kan èmi ra stout wípé kí n lè rí nǹkan fi tẹ̀ gbàǹbà jẹ tán a padà sílé ní after 11 ẹja ti tèmi àti stout mo gbé lẹ́nu yàrá mo bọ́ síta Lady K àti ẹ̀gbọ́n mi yẹn àwọn wà nù yàrá wọ́n tún ti ń rojọ́ wọ́n ti ń jẹja tí wọ́n lọ níbi wọ́n ti ń jẹja lọ ẹ̀gbọ́n oorun ti gbé lọ sórí àga Lady K náà ó ti sùn lọ olóyè wà ní ìta pẹ̀ládùgán wọ́n ń gba table tennis ìgbà tó di exactly 12:45 olóyè ń receive call ó jẹ́ kọ́ọ̀lù ìyàwó wọn láti Germany àmọ́ lálẹ́ ijó ìkànnú àwọn àgbà òṣèré wá kí wọn Ọlọ́run ló ní kí yín ò tètè lọ bí bẹ́ẹ̀ kọ́ bóyá òun gbé ọba kú mo fowó kọ́ bò láṣìírí lálẹ́ ẹjọ́ yẹn àwọn àtàdògán àlejò kan bá wọn bí àgbàlagbà kan ni ó bá wọn àwọn àdògán àbúrò rẹ̀ wá àdògán wá fẹ́ mú àbúrò rẹ̀ yẹn lọ sí hòtẹ́ẹ̀ tó máa sùn àdògán àtàbúrò rẹ̀ wá lọ torí àbúrò rẹ̀ ó kárì díẹ̀ wọ́n jọ wá lọ pẹ̀lú kanú àwọn ọlọ́pàá ìyẹn ti ń lọ bí aago 12 olóyè sí wọ́n ń gba tébù tẹ́nísì lọ́wọ́ torí tó bá ti da lẹ́bàá olóyè ọmọ ni tó bá mọ̀ pé òun lè gbanú yín ọyẹ bọ́ ta àbàjọ mọ́ gbà ni wọ́n wá gbádì tó wáhùn tí kọ́ọ̀lù ìyàwó wọn fi wá wọlé nígbà kọ́ ìyàwó wọn wọlé wọ́n wá mú fóònù yẹn wọ́n ń rìsífù kọ́ọ̀lù yẹn wọnú ìyẹ̀wù wọn lọ nínú main building lọ so àwa àyókù ti wò pé ó yá bàbá ti lọ sùn nù náà ẹ̀dí àti gate ká lọ sùn ìgbà tí wọ́n rìsífù kọ́ọ̀ tán ó ti di bí after 1 oníkálukú wa náà ti wà nínú yàrá ìgbà tó di exactly 1:30 àkọ́kọ́ ń gbọ́ come out bó níbo lélẹ́yìí ti ń ṣẹlẹ̀ ṣé ẹ ti mọ̀ wípé wọ́n ti kọ́kọ́ dáná sunlé olóyè rí old house àgbẹ̀ bọ́yà mọ àwọn abínú ẹni náà wọ́n tún dé àti èrò kan pé àwọn ológun ni kò ju bí ìṣẹ́jú 5 lọ come out kíní kan awó kan security ẹ̀gbọ́n wa kan wà tó jẹ́ bíi tó ẹ̀ pò ní entrance yẹn lòún wà ó kàn wo kámẹ́rà ni ìta ti kún fún sójà gbogbo wájú ìta lé olóyè ẹ̀ ń bá mọ bẹ̀ àwọn sójà ti lie down to the extent pé chọ́ọ̀chì ti ń ṣe service lẹ́gbẹ̀ẹ́ lé olóyè tí ẹ̀ ń ṣèṣó òru lọ́wọ́ àwọn sójà lọ bá wọn DSS lọ bá wọn pé kán pa Mike wọ́n gba gbogbo fóònù wọn pátápátá
police station forí kó wọ́n lọ police station wọ́n ti ọlọ́pàá mọ́nú kúlúbì kan pé torí kí wọ́n má bàa pé ilé láti ta wá lólobó pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. Surrender yourself now. Wọ́n kàn di gbogbogbogbogbogbogbò náà bẹ̀rẹ̀ sí ní yin ìbọn yìí. sí kíni. sínú ilé. ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀. láti ta generator sì ń ṣiṣẹ́ lọ́wọ́ àmì kánò yẹn. yíyọjú tí olóyè yọjú látòrí bákónì wọn lókè bá gbé ẹ̀yin ta nìyẹn nílé mi olúwa o ìbọn ń tẹ̀lé bẹ́ẹ̀ ni ta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  ẹni orí yóò dilé sẹ́ǹpá wà nù lé bọ̀ olóyè gẹ́gẹ́ bí akíkanjú àárín ọ̀yọ̀lọ̀ àmọ́ wọn ò tètè rí géètì olóyè Sunday Igboho ṣàjá wọ́n sàn ń peṣẹ́ níta ẹ̀ náà fáyà gbo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 gbò wọ́n tó dákẹ́ láàrin ìṣẹ́jú bíi méjì wọ́n tó gbé fáyà ẹ̀ mọ̀ bí ìgbà tó wáyé pé tẹ̀yìn ti wájú bá ti yìn tán wọ́n sáré sẹ́yìn bá sójà ṣe máa ń ṣe yẹn àmì yóò tó bọ́ wájú wọ́n ń ṣe bẹ́ẹ̀. wọ́n fẹ́ fìbọn já géètì. èmi sàn wọ́n fẹ́ fìbọn já géètì àmọ́ géètì yẹn ò ṣeé já torí pé most entrance ilé olóyè bulletproof ni. géètì náà sì rèé ó strong débi pé kò sí nǹkan ṣe sí kò já wọ́n gbé ládà wá wọ́n wá pẹ̀lú sledgehammer ìkànnù wọn wá gbé ládà sí ibi ara lé wọ́n ṣe ráyè jump sí inú ilẹ̀ mẹ́lẹ́mí ti wá yàrá tèmi ló sì dojú kọ gate nígbà máa kọ́kọ́ rá lásọ dúdú mo kọ́ wò pé ẹ sì mọ àwa èèyàn mo kọ́kọ́ rò lọ́kàn mi pé ẹ sorí gbé lónìí ọkọ ìyá yín ń bẹ ńlé Sunday gbogbo yín ni yọ ẹ mọ̀ pé ẹ sì rìn yọ hàn yín lé mọ̀ àti mọ̀ ń tanra mi ni gbà lásọ dúdú tó fò fẹ́ǹsì wọlé wọ́n kàn lọ síbi padlọ́ọ̀kì géètì ní ẹ̀yìn ni wọ́n kàn yìnbọn fún ni pa ìyẹn kàn já ni padlọ́ọ̀kì yẹn já wọ́n kàn ṣì ni wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní pèsè wọlé ni enter 2 enter 2 ṣé bí wọ́n ṣe ń pèsè wọlé yẹn ni wọ́n mọ̀ ń ti chálẹ̀tì kọ̀ọ̀kan. tẹ́wárí waiting room olóyè nílẹ̀ yẹn ọ̀kọ̀ọ̀kọ̀ kàn téèyàn bá ti wọlé ó wà lápá ọ̀tún báyìí ibẹ̀ ni ẹ̀gbọ́n wọn yẹn ti ń kírun lọ́wọ́ àrùn méjì ní í ṣe wọ́n gbọ́ dáadáa wọ́n sì tún rí dáadáa àwọn sà ń kírun lọ́wọ́ fọba tó ní wọ́n ni mo fi sọ wípé ṣé rí ọlọ́run tá à ń wò yìí gan ó ṣòro ó gbèǹjà ẹni tí ń kírun sọ yẹ kí wọ́n pa á ibi tí ti ń kírun lọ ìbàdàn yẹn débi entrance wọn ò béèrè anything wọ́n rapid ibẹ̀ ni pẹ̀lú gbàgbọ́ pé bóyá àwọn tí ń bẹ nínú bẹ̀ bóyá nǹkan ń bẹ ń bẹ̀ tí ó fẹ́ àtàkì àwọn. ẹ sà gbogbo àyà ẹni báyìí ọ̀yà dùlẹ̀ ìní ẹ̀jẹ̀ tó flow gbogbo nù waiting room yẹn fẹ́ tó bá wo fídíò yẹn gbà yẹn. wọ́n bá ti wá ń dé chálẹ̀tì kọ̀ọ̀kan wọ́n bá ti lè sọ pé who is there? tọ́ọ̀ bá ti dán an lóhùn báyìí wọ́n da ìbọn bo bẹ̀ ni wọ́n fẹ́ mọ tó fẹ́ jẹ́ wọ́n ṣàṣe báwọn èmi sì rí ọmọ tí ò ní nǹkan kan yàtọ̀ sọ́lọ̀. ọmọ tó ra ẹja àti kíní. tí mo rẹ ẹja lẹ̀ tí ó tiẹ̀ ti sùn gan. ẹja ń kọ́. ẹja ń bẹ nígbà tó ẹ pé n ò retí ipá burú ọ̀sẹ̀lẹ̀ mo ti wò pé n bá jí lóru ẹja yìí ọmọ pé nǹkan ń bẹ yóò lọ sí i. yóò lọ o fíríjì sì ń bẹ a sì ń ṣe akitiyan à ń ṣègbìyànjú lórí ipá fẹ́ lọ ṣe rálì ní July 3rd lẹ́kọ̀ọ́ Yorùbá Nation Rally yẹn là ń ṣe lọ́wọ́ èmi ni mo gba first èmi mo arrange gbogbo first táwọn èèyàn wọ̀ mọ́tò mi ń bẹ ń ta first ń bẹ nínú ẹ̀ bíbá balance owó kan wà tí mo fẹ́ san fún àwọn tó ṣe first 450,000 mo ti kó dání mo kó sórí tébù lẹ́gbẹ̀ẹ́ ẹja ìní sójà kọ́kọ́ kó. sójà rí iná rówó. kódà wọ́n jẹja sójú mi mo ṣe ń wo ẹja. wọ́n jẹjọ omi yálé. omi nìkan ọ̀yálé gan ọ̀yà everywhere. mọ́sà ìgbà tí mo ti wá rí bí a ṣe ń ṣe fáwọn yòókù yìí ní kúrò ọmọ tí ń ké kúrò aláwo. ọmọ kan wà ní ẹ̀gbẹ́ mi tá a jọ sùn ọmọ náà ò náà ń gbìyànjú lórí ọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ díẹ̀díẹ̀
àjọsùn wọ́n kàn jí mo ní hello bí ọ̀rọ̀ dé yìí olú aláwọ̀ lọ́kàn o ẹgbẹ̀rún fẹ́ǹsì kì í orí ibú kù ti dé tàti ń gbọ́ oró nínú ilé bọ́ksà mọ̀wọ̀ mo ní ọlọ́run ta ni ọba ń jíṣẹ́ fún ìyá mi pé kọ́ra aṣọ funfun pé kú ti dé báyìí má bẹ̀rẹ̀ sí ní ké kúlú àlẹ́ kò sí ní ké tán ẹ má jẹun kúrọ́ mi kúlú àlẹ́ nìkan kọ́ mo ṣe ń pe kúlú àlẹ́ mo ń pògùn láká ayé o kí ni kan mo sàn pé gbogbo ẹ̀ mọ́ra ń tiẹ̀ mọ́ ń tà ṣe mọ́. chálẹ̀tì ẹgbẹ́ mi bọ̀bọ̀ kan wà ń bẹ̀ à ń pè ní Usman agbábọ́ọ̀lù ni bọ́mọ ńlá ẹ̀kọ́ máa wálé olóyè yóò ṣe wedding ní bí òní ṣe jẹ́ Tuesday yìí bóni ṣe jẹ́ Wednesday yìí yóò ṣe wedding jọ Saturday bóun ṣe rí i pé kíní kaba òun ti tán sókè ó ti sá sórí rúùfù ìbọn náà já gbogbo rúùfù bọ́ and unfortunately òun ọba escape tó nígbà tí wọ́n wọnú chálẹ̀tì tọ̀dọ̀ tiẹ̀ wọ́n rí i pé kò sí nǹkan kan rẹ̀ pé ọ̀dọ̀ alákọ̀wé lélẹ̀ ọlọ́ọ̀lọ́ba èdè tí ó di àbáyé tí ó ṣe àbí ìyálé ìyá rẹ̀ tí kò padà ọkàn tẹ ìkànnù àwọn PVC àbí nǹkan mọ́lẹ̀ ni ọkàn jábọ́ sọ́wọ́n DSS ni nígbà wèrè ọjà bọ́ lọ́ba tún ní sàlámà ni God punish you wọ́n bá mú tẹ́rẹ́ mi gbọ́n ti ẹ̀dọ́dọ̀ tèmi. wọ́n mú àbí wọ́n pa. wọ́n pa. wọ́n mú ni. wọ́n mú ni. ìgbà tí wọ́n dọ́dọ̀ tèmi nígbà èmi ti rí ikú tí ń para wájú èmi ò kúnlẹ̀ dùn kíkú ń ó dé tán. mo ti ṣílẹ̀kùnlẹ̀ mo ti akáwó òkè mo ti wà lórí ìkúnlẹ̀. mi wọlé tán wọlé wọ́n ní hey bá so wọ́n ti ń tẹ̀ mí lórí mọ́lẹ̀ where is your gun? My gun is not a gun èmi ò kì í yìn mọ́ o. ẹja ní bẹ́ńjà ẹja ní bẹ́ẹ̀. ìkànnì àwọn sójà ní God punish you now you get this fish kẹ́ni kan. lè sọ̀rọ̀ mọ́ owó mi lọ́kọ́kọ́ kó mo rí tí wéèrè kó lọ sínú bí jákẹ́ẹ̀tì kan báyìí. mo sábà pé ẹ bá tiẹ̀ kówó tẹ́ ẹ jẹja tẹ́ ẹ mu stáùtù tẹ́mi mi bá wà ọmọ dà. mo sábà ń ṣàdúrà wọ́n sọ ní ọ̀yá move wọ́n sábà mímí náà bọ́ ta. wọ́n ti wọnú ilé main building olóyè wọ́n ti gbé sílẹ̀ jàmbá. wọ́n ti gbé sledgehammer wọ́n ti já ìkan wọ́n ti yọ bọ́gláàrì níwájú. ọmọ tẹ́ ẹ jọ sùn yàrá ńkọ́. wọ́n ti mú náà nǹkan ò ṣe èèyàn méjì péré náà lọ́gbẹ̀mí mi ń sọ bẹ́ẹ̀ nìkejì náà sí lọ. wọ́n ti wọ main building wọ́n ti yọ bọ́gláàrì yẹn because láàrin bíi kí á tó rí inú main building olóyè Sunday Igboho wọ̀ ká tó rí inú ilé gẹ́gẹ́ wọ̀ láàrin ìbọn yẹn wọ́n yìn fún odidi 2 hours 40 something minutes ni wọ́n fi yin ìbọn. ká tó wọ ọ̀dọ́. ká tó rí inú ilé wọ̀. so kété tán rí inú ilé wọ̀ báyìí gbogbo ẹni tí wọ́n bá ti ń bá nù chalet so ọlọ́pàá méjì ń bẹ nù ilé. sẹ́wọ̀n kí mo ní àdògán lọ fi àbúrò rẹ̀ sí hòtẹ́ẹ̀lì tí ó sùn. bẹ́ẹ̀ni. ó ti dé padà. tó bá jẹ́ wípé àdògán lọ di bí aago méjì. mẹ́ta. ní hòtẹ́ẹ̀lì yẹn ni aburú ń fò ikú ń re àmọ́ àdùgán fẹ́ràn olóyè Sunday pọ̀ kì í fẹ́ fi wọ́n lẹ̀ ó padà dé yàrá tèmi àti yàrá ẹ̀gbọ́n mi ládélé yẹn yàrá tèmi ni tẹ̀gbọ́n yẹn ni àdùgán ni àdùgán ti wá pọ́lọ́pọ́lọ́ ó ti gbẹ̀gbẹ́ mọ́tò lọ láti wọ main building láti lọ rí i pé sólóyè Sunday Igboho wà dáadáa bàbá tó ti lọ. ní gbogbo ìgbà hàn. bí wọ́n ṣe fi ìbọn tẹ̀lé olóyè Sunday Igboho ṣàwọnú ilé báyìí tí wọ́n ráyè wọnú ilé. àwọn tí ń sọ pé olóyè Sunday Igboho ṣà ó fo fẹ́ǹsì ni ó ṣe gbá kan nígbà wọn ò rí ìbẹ́ ní tẹ̀yìn bá rí ilé ó lò fo fẹ́ǹsì. bẹ́ẹ̀ni. wọn ò rí i bó ṣe wọlé nìyẹn. à ń pe máa nǹkan ní Alhaji Rọ́jí Kazeem Aṣekúnlówó emir àwọn ni second in command àwọn náà mú last lẹ́yìn tán ti mú gbogbo wa ìkan wà nínú wa ọ jẹ́ ìyà tani nínú wa nígbà àwọn ọmọ tẹ orí rẹ̀ mọ́lẹ̀ báyìí gbogbo bíbí rẹ̀ báyìí ló wú wọ́n nà gan àwọn obìnrin wà nínú ilé ọmọdé wà nínú ilé wọ́n sà ń wá ìyàwó olóyè àmọ́ kò sí ìyàwó olóyè nínú ilé who is this a ní kúkú ní ìyá wọ́n fi iná ṣọ́ọ̀kì obìnrin báyìí wọ́n rò lóyè wọ́n wá ní 2 options. Option 1 kí wọ́n dáná sun gbogbo ilé wọ́n gbé petrol 50 litres dání
The one woman came out of the vehicle. Lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí ni ó kàn sọ̀kalẹ̀ ni ó mú iPad dání ní sọ fún wọn pé no Igboho ń bẹ nínú ilé. Pé they should catch him dead or alive. Catch him dead or alive. Ọ̀sà nígbà wá tó bí ìṣẹ́jú bíi 5 wọ́n ti kó gbogbo àwa bíi 23. Síta. Wọ́n ti láì wá dáhùn wọ́n ti handcuff everybody lọ́wọ́. Wọ́n lólóyè wọ́n sá wọ gbogbo nù main building yẹn wọ́n wá fìbọn já gbogbo roof pé bóyá olóyè sápamọ́ sí inú roof ọ̀sẹ̀ ń tọ́jọ́ Sunday ń bẹ̀. Wọ́n wá sọ̀kalẹ̀ ìgbà yẹn lọ́wọ́ ẹ̀sẹ̀ kó babaláwo 3 ni wọ́n wọlé. Obìnrin yẹn wá sọ fún wa wípé òun ti ní interaction pẹ̀lú Ìgbòho rí pé Ìgbòho ní kò sí tóun ò lè dì. Obìnrin yẹn wá sọ fún wa pé Ìgbòho ló di ológbò. Yẹ̀yẹ́ tí mo fi àwọn bí mo ṣe ń jẹ̀ ìrora mo tó ń fi àwọn babaláwo ṣe yẹ̀yẹ́ nígbà tí ń ṣe kíníkan ní ìsàwọ̀ kíníkan ní ìsàwọ̀ yá yí padà. Wọ́n ń pọ̀fọ̀. Àwọn gbé babaláwo 3 wá tí wọ́n pa kájà tí wọ́n pa gbogbo ẹ̀. Wọ́n bá tó ti ṣe ọyá yí padà sólógbò. Ológbò kan wọ́n rí òbí 3 ó tún wá. So ológbò pọ̀ nùlé. Ológbò pọ̀ nùlé. Nígbà àánú bí ọlọ́ba bẹ̀rẹ̀ sí ní pa ológbò pé nígbà táwọn ọba pa gbogbo ológbò á jẹ́ pé àwọn pa ọ̀tá Sunday èbó ti dológbò. Nígbà pé ológbò tó sú wọn bá gbé ológbò kan wọ́n gbé lọ wọ́n lè tán gbé lọ tó tóbi dáadáa ìbóyò gangan ni Sunday. Àdògán pẹ̀lú bọ̀dá mi tí mo ló wà nù yàrá lédìké àwọn náà wọ́n ti sá wọ main building àtẹ̀gbọ́n mi kan náà dúdú wọ́n wá jọ sá sínú yàrá kan níbi main building níbi bedroom ẹ̀ wọ́n sá pamọ́ síbẹ̀. Ìyẹn Àdògán bọ̀dá mi ládélé yẹn àti dúdú wọ́n jọ sá pamọ́ sínú bedroom yẹn. Yàrá yẹn ni ìyá tó bí olóyè Sunday Igboho ṣá máa ń sùn. Tó bá ti wà ara so wọ́n wá sá pamọ́ bẹ́ẹ̀ pé bóyá àwọn ará bí ò ní débẹ̀. Àwọn gbé àwọn débẹ̀ wọ́n ti ní who is there come out àwọn ọ̀sọ̀rọ̀ wọ́n kàn rápìdì ibẹ̀ ni. Pẹ̀lú ìbọn ibẹ̀ nìbọn ti mú Àdògán láyà. Ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀. Àdògán ò tètè kú torí Àdògán ń lo ọlọ́pàá. Àdògán wá ń rọ́ ó wọ́ déta. So ìkànnì àwọn ọlọ́pàá rẹ̀ bó ṣe rí ó ní ọ̀gá mi kí ni ń jẹ́ ọlọ́pàá sójà ti tẹ orí ọlọ́pàá mọ́lẹ̀ báyìí. Ọ̀gá mi God punish you kíní kan ìbẹ́lẹ̀ lóògùn kíní kan ìjà ń sọ náà tó sọ pé wọ́n ń sọ French. Ìbẹ́lẹ̀ lóògùn ẹ máa sògùn yín báyìí a fẹ́ rí kíní kan àwọn kan Sunday yẹn. Sójà tán DSS Yorùbá pẹ́ńbélé wọ́n ń sọ kìí sádàmọ́lù kankan bẹ́ẹ̀ ọ̀yà máa pògùn yín kíní kan. So Àdògán kò tètè kú ó sàn ṣe ọwọ́ báyìí pé kán wá ràn òun lọ wọ́n ta ló fẹ́ ràn lọ. Ọlọ́pàá rẹ̀ wọ́n jẹ́ ó súnmọ́ wọ́n jẹ́ nìkan kó súnmọ́ títí tẹ̀mí fi bọ́ lára rẹ̀. Bí kan náà àwọn DSS yẹn ṣe ní ọ̀yà formula B option B kí lọ option B wọ́n fẹ́ wẹ́ẹ̀tì gbogbo ilé kí wọ́n dáná sí 50 litres of keg petrol ó wà nílẹ̀. Ìkànnì wọn náà ló tó ní no let's pity him. Mi à ṣe resort tó pé kí ẹ bẹ̀rẹ̀ sí ní yin gbogbo mọ́tò níbọn nìyẹn. Ìkànnì wọn ní abẹ́ rí ní níbo ni ọ̀daràn ti rówó kó gbogbo mọ́tò báyìí jọ. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin gbogbo mọ́tò ń bọ̀ nìyẹn. Mọ́tò kan tó wá bẹ̀rẹ̀ sí ní sunkún ìní G-Wagon. Òun kan bẹ̀rẹ̀ ẹkún tiẹ̀ ní bí wọ́n ṣe ń yìnbọn mọ́ wọ́n inú bá tún bí wọ́n sá dára torí pé ó dàbí pé òun máa ń ta ọ̀tá dànù díẹ̀. Wọ́n ti kó wa nù. Mọ́tò èmi àtàlájì àṣekún wa ń ta. Wọ́n ti fọ́ gíláàsì wọ́n ti kó gbogbo tí ń bẹ ń bẹ owó everything wọ́n ti fọ́ engine wọ́n ti yìnbọn lù ú. Táyà wọ́n ti kó wa nù. Àti wọnú mọ́tò. Mọ́tò line up láti ilé olóyè Sunday Igboho dé junction Soka mọ́tò hami. Gbogbo bí tó sọ̀rọ̀ àǹdí ilé olóyè Sunday Igboho ṣàpátápátá làwọn àmì sọ̀rọ̀ àǹtí tó bá lè yàn sá lọ ń bo lọ́gbà. Mọ́tò wà láti
express soka dé ilé olóyè Sunday Igboho. ẹni mọ́tò sójà wà. sójà tó ní kókó lórí with ambulance. ní ẹ kó dání. bí wọ́n ti kó wa nù. dé ibi junction ní mọ́tò ọlọ́pàá àbí mọ́tò sójà wà. sójà. àwọn ọlọ́pàá tó wà láàrin yín ṣé wọ́n kọ́ àwọn náà bí ọ̀daràn ni. kì í ṣe bí ọ̀daràn ni wọ́n gbé bọn wọn kó gbogbo nǹkan wọn.